Africa Content TV. Davis, ayé dáyé mọ́ Davis nìyẹn. Àwọn ilé gbogbo íńtánẹ́ẹ̀tì wọ́n sọ̀rọ̀ gan-an. Ọ̀rọ̀ pọ̀ àwọn ilé wọn gbá ẹsẹ̀ pọ̀ wọn máa gbá yín lẹ́fẹ̀ẹ́ pa ni. Àwọn ilé Yorùbá káwọn pàdé wọn ṣe. Ìnàtẹ́rẹ́sì pọ̀ kékeré tó fẹ́ sẹ́ńtà ló ṣẹlẹ̀. Big up Israel. Big up Israel. Ẹ̀yin tí wọ́n ti rí bọ̀ ẹ̀yọ́ lọ́pẹ́ sọ́jú tó wà. Ọlọ́pẹ́ tí wàá wà jàlá mọ́. Ọba bìrọ̀ ọgbẹ́ ẹgbẹ́ bọ̀ lọ́kọ̀ tó máa pè é. Eléré lálábòlá. Tí ló dàlá mú òyìnbá ọmọ bàbá jẹ́jẹ́ torí pé ògbó tí ògbó ilé ògbó tí a òyìnbá máa lọ́tọ̀ àníṣọ́lá bàbá tó àníṣọ́lá ká máa ṣe ìbòsí nígbà òṣèdá ẹni bá mo sì lọ sọ́gbà. Ibi àwọn kan tí ń bá ẹran jìyà, apá ìwúrẹ́ lẹ lórí ìrọ̀rùn. Àbí náà tó ti kọ̀kọ̀kọ̀kọ̀, bẹ́ẹ̀ ni báwọn jẹ́ nǹkan ìlọ́run jẹ́. Bàbá nínú ẹsẹ̀ tó lẹ́nu tó àlàáńtà àlàmọ́ òun lò ó ẹ̀rọ kábí òṣèṣe. Àwọn ọlọ́lọ́bẹ̀ àwọn ọlọ́mọdé ẹlẹ́lẹ́bẹ̀ ẹni tí ò lọ́ba ẹnà kú ìyá. Àwọn ọlọ́lọ́bẹ̀ lọ́mọdé ẹlẹ́lẹ́bẹ̀ ẹni tí ò lọ́ba ẹnà kú òṣèṣe.
gbogbo alálọ́ba iná bàbá ló lọ́ba. Gbogbo lọ́mọdé ló lọ́ba àwọn ọlọ́lọ́ba gbogbo lọ́mọdé ló lọ́ba ẹni tí ò lọ́ba àwọn ìdàkùn yẹ.